ìwọ ló pè mí Olúwarun. Mo pe wọn tí pè mí Ṣọlá, ó kì í pè ní fún àjẹ́. Èmi náà rèé àtóbi jù rere fún mi o bàbá o. Àsìkò ti tó, sọ pé èmi ló kàn. Ẹgbẹ́ owó tèmi wá èmi ló kàn. Ẹgbẹ́ kọ́ńtrátì mi wá èmi ló kàn. Ẹgbẹ́ ọmọ mi wá èmi ló kàn. Èmi lórí ire kan sọ́bẹ̀. Èmi là ṣiyọrí kan. Èmi là lùyọ́ kan. Ilé tuntun, mọ́tò tuntun, connection tuntun èmi ló kàn. Ìlú òyìnbó èmi ló kàn. Green card èmi ló kàn. Citizenship èmi ló kàn. Visa ìlú òyìnbó èmi ló kàn. Kí ló fẹ́ máa sọ sí? Sọ pé èmi ló kàn, ẹgbẹ́ wá. Gbé ká mi mọ́lé. Ẹgbẹ́ rẹ̀ mi lé mi lọ́wọ́. Èmi àti ẹ lónìí a máa gba phone call ayọ̀. A máa gba email ayọ̀. A máa gba text message ayọ̀. Àsìkò ayọ̀ mi ó ti dé. Kò sí èṣù tó lè dá dúró. Kò sí ẹ̀jẹ̀ èmèrè lẹ́bọ̀ lóògùn tó lè dá dúró. Ilẹ̀kùn ayọ̀ mi ó ṣí o. Ojúmọ́ ayọ̀ mi mọ́. Oṣù ayọ̀ mi dé. Ọlọ́run ayọ̀ ló sọ wípé àsìkò ayọ̀ mi ó ti dé o. Oní Dáfídì 102:13 ó ní èmi ó sì dìde ó ṣàánú fún Síónì torí ìgbà tí ṣojú rere sí àkókò náà dé. Sọ pé àkókò mi ti dé. Àkókò mi ti dé. Àkókò ayọ̀ mi ti dé. Kò sẹ́ni tó lè dá dúró. Àsìkò ti tó. Kọ́wọ́ ọlá rẹ̀ hàn lára mi Olúwa. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Àsìkò ti tó. Kọ́wọ́ ọlá rẹ̀ hàn lára mi. Gbogbo ayé gbọ́dọ̀ rí ni. Káráyé lè mọ̀ wípé Ọlọ́run òtítọ́ ni mò ń sìn Olúwa. Káwọn tí kò gbàgbọ́ ti pàṣẹ mi Olúwa lógo. Àsìkò ti tó. Kọ́wọ́ ọlá rẹ̀ hàn lára mi. Jẹ́ kára alé mi kan bá mi gbé Jésù gíga Olúwa. Kí gbogbo ènìyàn kí mi kú oríire. Ṣe tèmi là á ṣe pé Olúwa. Ṣe tèmi là á ṣe ìfàyè mi polongo agbára rẹ àti ìwà láyé rẹ. Kí wọ́n mọ̀ pé Ọlọ́run ń bẹ láyé síbẹ̀. Kára ilé mi bá mi gbé Jésù gíga. Ṣé náà sọ̀rọ̀? Kí gbogbo ènìyàn kí mi kú oríire o. Àsìkò ayọ̀ tèmi àti ẹlódé kò sì séṣù tó lè dá dúró. Bẹ́ẹ̀ ni. Òun yẹn sọ pé bàbá bá mi ṣe tèmi. Bàbá mo dé o, mo wá gbáre tèmi. Gbàdúrà fún mi o. Má jẹ́ kí n lọ lófo. Láti mo ṣìnà ìwọ ló fọ̀nà mi. Bàbá gbọ́ àdúrà mi o. Àsìkò mi ti dé. Sọ bẹ́ẹ̀. Ìgbà mi ti dé. Ìgbà mi ti dé o. Mo wá gbáre tèmi. Tẹ́wọ̀ ẹ̀. Mo tẹ́wọ̀ ayọ̀ mo gbáre o. Tẹ́wọ̀ nígbàgbọ́. Mo tẹ́wọ̀ ayọ̀ mo gbáre. Ire